Ibi àti roko tì sí náà ni a ó tún ti bẹ̀rẹ̀ rẹ̀ lónìí. Mo kí ẹnìkọ̀ọ̀kan wa, òwúrọ̀ lẹ̀yin ń gbọ́ mi ni, mo kí yín pé ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọmọ. Ọ̀sán lẹ̀yin ń gbọ́ mi ni, mo kí yín pé ẹ káàsán, àbí àṣálẹ́ sì ni ẹ tilẹ̀ wà lọ́dọ̀ tiyín ni, mo kí yín pé ẹ kú àṣálẹ́. Àṣà ogun jíjà náà ni a ó mọ̀ tẹ̀síwájú nípa rẹ̀. A ti bẹ̀rẹ̀ pẹ̀lú àṣà Yorùbá. Oríṣiríṣi àṣà Yorùbá la ti mẹ́nubà. A ti sọ nípa ohun tí ó ń fa ogun jíjà. Bákan náà, báwo ni a ṣe lè pẹ̀kun ogun. A ti sọ lónìí àbí ṣáájú àkókò yìí nípa bí a ṣe ń palẹ̀ mọ́ ogun, ìyẹn kó tó di pé ogun bẹ̀rẹ̀. Mo rò pé ibẹ̀ yẹn gan náà ni a ó ti tẹ̀síwájú lónìí. Mo ṣèlérí fún wa nínú fídíò tó kọjá wípé àwọn ìbéèrè tí a ó wá ìdáhùn sí, òun náà ni: ta ni à ń pè ní amí? Irúfẹ́ èèyàn wo ni à ń pè ní amí? Ipa wo ni odi mímọ yí ìlú ń kó lásìkò ogun? Ta ni alóre? Kí ni ìtumọ̀ pé wọ́n wa yàrá? Tí a bá sọ pé wọ́n wa yàrá yí ìlú po, kí ni ìtumọ̀ rẹ̀? Àwọn ìbéèrè wọ̀nyí náà ni a ó wá ìdáhùn sí. Láì fi àkókò ṣòfò, Akínọlá Ọlámídé ọmọ ọba tí ń jẹ́ Àbíóyè, ẹ jẹ́ ká tún máa tẹ̀síwájú. Amí, ènìyàn tó lọ́gbọ́n, tó nímọ̀, tó lóye, tó jẹ́ onílàákàyè, òun ni ó máa ń jẹ́ amí. Iṣẹ́ amí ti bẹ̀rẹ̀ ní kété tí ìlú kan bá ti ń gbìyànjú láti kó ogun ja ìlú mìíràn. Iṣẹ́ tiwọn ni wípé wọ́n ó ti lọ sí ìlú tí wọ́n ní lérò láti bá jagun náà, láti lọ wo báwo ni wọ́n ṣe ní agbára sí, báwo ni wọ́n ṣe fúnra sí, báwo ni ìmúra wọn nípa ogun tí ìlú mìíràn ń bọ̀ wá kó ja irú wọn. Amí yìí máa ń jẹ́ kí iṣẹ́ kí ó rọrùn gidi gan. Ó ṣeé ṣe kí èyí kó tètè yé àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Kristi. Tí a bá rántí nígbà tí Mósè àti Jóṣúà tí wọ́n ń kó àwọn ọmọ Ísírẹ́lì lọ sí ilẹ̀ ìlérí, nígbà tó kù kẹ̀kẹ̀ kí wọ́n dé ìlú Jẹ́ríkò, a rí pé wọ́n rán àwọn mélòó kan lọ wípé kí wọ́n lọ ṣe amí, ìyẹn pé ká lọ wo ìmúrasílẹ̀ tàbí báwo ni irú ìlú bẹ́ẹ̀ ti ṣe mọ. Mo sọ fún wa pé ọlọ́gbọ́n, olóye àti onílàákàyè ẹ̀dá ni ó máa ń ṣe amí. Iṣẹ́ wọn kò wá pin síbẹ̀. Nígbà tí ogun bá tún ń lọ lọ́wọ́lọ́wọ́ náà, àwọn tí ó jẹ́ amí yìí wọ́n á tún máa ṣe iṣẹ́ wọn. Ìyẹn ni wípé ní ọ̀nà ibi tí wọ́n bá ń jagun lọ, àwọn amí yìí wọ́n á ti lọ ṣáájú láti lọ wo ǹjẹ́ ohun kankan wà nínú igbó náà tí ó lè mú ewu dání fún àwọn èèyàn rẹ̀ tàbí àwọn ará ìlú rẹ̀. Bóyá bí ọ̀gbun kan, ìyẹn kòtò, bóyá ó wà níbẹ̀, amí yìí yóò sì lọ ṣáájú. Bóyá ibì kan jẹ́ ilẹ̀ rẹ̀, ìyẹn ilẹ̀ omi, ibi tí tó jẹ́ pé tí ènìyàn bá dáṣẹ̀ wọ̀, irú ẹni bẹ́ẹ̀ lè rì síbẹ̀ tàbí kí ó há síbẹ̀. Ohun gbogbo wọ̀nyí ni amí yóò máa ṣe láti rí i pé àwọn ènìyàn wọn ò jìn sí ọ̀fìn. Títí tí ogun yóò fi parí náà ni amí yìí ni yóò máa ṣe iṣẹ́ tirẹ̀. Ìyẹn nípa ti amí, àlàyé nípa ti amí nìyẹn. Mo sọ wípé ọlọ́gbọ́n, olóye àti onílàákàyè ẹ̀dá ni ó máa ń ṣe iṣẹ́ amí lọ sí ìlú mìíràn tàbí ibi tí àwọn ìlú tirẹ̀ tí wọ́n fẹ́ kó ogun jà. Ìyẹn bẹ́ẹ̀. Ohun mìíràn tí a ó tún wá ìdáhùn sí lónìí, òun ni alóre. Ta ni a pè ní alóre? Ṣáájú ìyẹn, ẹ jẹ́ ká wo odi mímọ. Lásìkò ogun tàbí nígbà tí kò tíì sí ogun, ní ayé ìgbàanì, gẹ́gẹ́ bí ìtàn ti fi yé wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ni wọ́n máa ń mọ odi káàkiri ìlú wọn. Odi náà sì máa ga lọ́pọ̀lọpọ̀. Odi mímọ yìí ni a lè ṣàkàwé gẹ́gẹ́ bí fẹ́ǹsì tí a mọ yípo ilé wa lóde òní. Ṣùgbọ́n láyé àtijọ́, bó ti wù kí ìlú ó kéré tàbí kí ó tóbi mọ, a máa ń mọ odi yìí yí ìlú káàkiri. A tilẹ̀ gbọ́ wípé Basọ̀run kan ní Ìbàdàn, gẹ́gẹ́ bí ìtàn ṣe fi yé wa, wípé ó mọ odi kan yí ìlú Ìbàdàn po. Tí a bá ń sọ̀rọ̀ nípa odi mímọ yí ìlú po, mo sọ wípé odi náà á máa ga dáadáa. Lọ́pọ̀ ìgbà, odi yìí máa ń sábà jẹ́ méjì tàbí mẹ́ta. Bó tilẹ̀ jẹ́ pé nínú ìtàn tí a gbọ́, ìlú Ìbàdàn nìkan ni ó ní odi tí ó pé mẹ́ta. Kí ni iṣẹ́ àwọn odi wọ̀nyí? Òun ni wípé àlàfo máa ń wà láàrin odi kìíní sí odi kejì. Ìyẹn ni wípé wọ́n ó fi ààyè kalẹ̀ yẹn nígbà tí ogun bá ká irú ìlú bẹ́ẹ̀ mọ́ inú odi tí wọn ò ráyè jáde lọ. Àlàfo tó wà láàrin odi kìíní àti odi kejì yìí ni wọ́n ó ti máa dáko àrojẹ títí
tí ogun náà tí yóò fi parí. Mo sọ wípé ìlú Ìbàdàn nìkan ni àkọsílẹ̀ jẹ́ kó yé wa wípé ó ní odi mẹ́ta nínú àwọn ìlú tí ó ní odi, ṣùgbọ́n àkàkà tán ni àwọn ìlú tí wọ́n ní odi méjì. Àwa tí a bá jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, ó ṣeé ṣe kó yé wa nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa odi mímọ yí ìlú po lásìkò ogun. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, nígbà tí à ń sọ̀rọ̀ nípa odi mímọ, nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n fẹ́ gba ìlú Jẹ́ríkò máwọn olùgbé ibẹ̀ lọ́wọ́, a rí wípé ẹ̀yìn odi ni wọ́n dúró sí, tí wọ́n ń pariwo káàkiri, tí wọ́n ń yí odi yìí káàkiri fún odidi ọjọ́ méje kó tó di pé iṣẹ́ ìyanu ó padà ṣẹlẹ̀. Odi mímọ yìí ó jẹ́ ọ̀kan lára ìdáàbòbò ìlú lásìkò ogun, nígbà tí ogun bá wà ní àyíká tàbí agbègbè. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní alóre. Ta ni à ń pè ní alóre? Irúfẹ́ ènìyàn wo ni à ń pè ní alóre? Nígbà tí a bá ti mọ odi yí ìlú po, dandan ni kí ẹnubodè kí ó wà, ìyẹn ni géètì tí àwọn èèyàn ó mọ̀ gbà wọlé, tí wọ́n mọ̀ gbà jáde. Ibẹ̀ ni àwọn olùṣọ́ tó jẹ́ aláàbò ìlú ni wọ́n máa ń dúró sí nígbà tí ogun bá wà ní àyíká tàbí agbègbè yìí. Àwọn ni wọ́n máa ń jẹ́ kí iṣẹ́ amí kí ó nira lọ́pọ̀ ìgbà, nítorí wípé àwọn náà gbọ́dọ̀ jẹ́ ọlọ́gbọ́n àti ẹni tí ó ní òye. Wọ́n ó mọ ṣọ́ ìwọlé àti ìjáde ní àyíká àti agbègbè náà. Ní gẹ́lẹ́ tí wọ́n bá ti fúnra sí ẹnìkan wípé kì í ṣe ará ìlú wọn, tàbí tí wọ́n ṣàkíyèsí wípé ìrìn rẹ̀ ó mú ìfúnra lọ́wọ́, lọ́gán làwọn náà ni wọ́n ti kó ìbéèrè bo irú ẹni bẹ́ẹ̀ láti ṣe ìwádìí kí ni ohun tí ó ń wá ní irú àyíká tàbí agbègbè bẹ́ẹ̀. Irú àwọn wọ̀nyí ni à ń pè ní alóre. Lédè kúkúrú, a lè pè wọ́n ní ọlọ́dẹ tí ó ń ṣọ́ ìlú. Gẹ́gẹ́ bí a mọ̀, títí dòní a sì ní àwọn ọdẹ tí wọ́n ń ṣọ́ ìlú, bó tilẹ̀ jẹ́ pé ìlú ò ní odi tàbí ẹnu ibodè mọ́. Ìyẹn nípa ti odi mímọ àti ti alóre. Ohun mìíràn tí a tún ní láti mọ̀ nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa àṣà ogun jíjà ní ilẹ̀ Yorùbá, òun ni èyí tí a pè ní yàrá wíwà. Níwọ̀n ìgbà tí a bá ti mọ odi káàkiri tàbí yíká ìlú, Yorùbá tún ní ọgbọ́n mìíràn tí wọ́n wò wípé ọ̀tá lè gbé àkàbà tàbí àgàjà wá tí wọ́n fi gun odi ìlú yìí, tí wọ́n fi wá sí inú ìlú, tí ó sì kógun ja irúfẹ́ ìlú bẹ́ẹ̀. Ohun tí wọ́n ń pè ní yàrá wíwà ni wípé ní agbègbè ibi tí odi náà bá wà tàbí yíká odi náà, wọ́n ó gbẹ́ kòtò tí ó jìn níwọ̀n bí bàtà 6 feet ni wọ́n ó gbẹ́, tí ó jìn kòtò lọ ilẹ̀. Odi tí wọ́n á sì máa ga níbi ìwọ̀n bàtà bí 9 sí 12. Tí a bá wá wò ó, nígbà tí ó ga bí ìwọ̀n bàtà 12, tí a tún wá gbẹ́ kòtò sí ẹ̀yìn rẹ̀ níwọ̀n bí bàtà 6, yóò ṣòro fún ọ̀tá kankan láti lè gbé àkàbà tàbí àgàjà kankan wá láti gun irú odi bẹ́ẹ̀. Èyí ni wọ́n máa ń pè ní pé wọ́n wa yàrá ní àsìkò ogun jíjà ní ilẹ̀ Yorùbá. Ọ̀nà kan tún nù láti dáàbò bo ìlú, ìyẹn ní àsìkò tí ogun bá wà ní àyíká àti agbègbè, kí àwọn ọ̀tá kí wọ́n bá ráyè wọ inú ìlú bẹ́ẹ̀. Nígbà tí a bá ti wá jagun, tí a ti ṣẹ́gun, ohun tó tún kù ni ìkógun. Yorùbá bọ̀ nínú ìpèdè wọn kan, wọ́n lẹ́ni tó bá jagun tó ṣẹ́gun ló ní ìkógun. Kí ni ohun tí à ń pè ní ìkógun? Ìkógun ni ohun gbogbo tí a bá kó látojú ogun wá sílé. Ẹrú, ẹrù, owó, ìlẹ̀kẹ̀, aṣọ, adé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun gbogbo tó bá jẹ́ ohun ìní tàbí ohun ẹ̀ṣọ́ àwọn ìlú tí a lọ kógun jà tàbí àwọn ibi tí a lọ kógun jà, ohun gbogbo tí ó bá jẹ́ ohun ìní wọn tí a wá kó, tí ó di tiwa, òun ni à ń pè ní ìkógun. Lọ́pọ̀ ìgbà, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé láyé àtijọ́, òwò ẹrú ṣíṣe ó fẹsẹ̀ rinlẹ̀ láàrin ilẹ̀ Áfíríkà. Nígbà tí wọ́n bá jagun, tí wọ́n bá ṣẹ́gun tán, gbogbo àwọn tí ó jẹ́ olùgbé ìlú náà, wọ́n á máa kó wọn wá gẹ́gẹ́ bí ìkógun. Wọ́n á sọ wọ́n di ẹrú wọn, wọ́n á tà wọ́n, wọ́n á fowó wọn ṣe ohun mìíràn. Ohun gbogbo tí a bá kó bọ̀ wọ̀nyí, òun ni à ń pè ní ìkógun. Bákan náà, lára àṣà ogun jíjà, a ní láti jẹ́ kó yé wa wípé lẹ́yìn tí ogun bá ti lọ tán, à ń pe ohun kan ní ajẹ́lẹ̀. Kí ni à ń pè ní ajẹ́lẹ̀? Ènìyàn ni ajẹ́lẹ̀ nínú àṣà ogun jíjà ní ilẹ̀ Yorùbá. Nígbà tí ká sọ pé ìlú A ló bá lọ bá ìlú B jagun, tí ìlú A sì borí ìlú B, ọba ìlú A yóò wá yan ẹnìkan
kó lọ mọ́ ṣe àkóso tàbí kó lọ mọ́ jọba lé wọn lórí ní ìlú B, ẹni náà yóò wá mọ́ fún ọba ìlú A ní àbọ̀ bí ohun gbogbo bá ṣe ń lọ ní ìlú náà. Wọ́n ti di ẹrú wọn nìyẹn, wọ́n ò mọ̀ san ìsákọ́lẹ̀ fún wọn ní ọdọọdún. Èyí sì ń ṣẹlẹ̀ ní àyíká àti agbègbè wa títí dòní. Tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ńláńlá, a rí i pé àwọn ìlú kéréje kéréje tó wà ní agbègbè wọn tàbí ní àyíká wọn, wọ́n ti sọ wọ́n di ẹrú lábẹ́ wọn. Bó tilẹ̀ jẹ́ pé ìsìn tí wọ́n sìn wọ́n láyé òde òní ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń sin ẹrú ní ayé àtijọ́. Ohun tí à ń sọ ni wípé ẹni tí ìlú tí ó ṣẹ́gun bá yàn láti lọ ṣojú ọba ní ìlú tí ọ̀hún, òun náà ni à ń pè ní ajẹ́lẹ̀. Ní ọjọ́ iwájú, a ó ṣàlàyé nípa ìlú Ẹdẹ Tìmì bó ṣe di ọba ní ìlú Ẹdẹ títí dòní olónìí. Ìtajẹ́ kó yé wa wípé nígbà tí èdèàìyedè wáyé láàrin Tìmì àti Gbọ̀ǹkà, tí Gbọ̀ǹkà sì tó jà tó borí, tí Tìmì tó jà tó borí, ajẹ́lẹ̀ ni a yan Tìmì lọ sí ní ìlú Ẹdẹ kí òun náà tó wò wípé ayé dùn jẹ ju ìyà lọ kó tó sọra rẹ̀ di ọba ní ìlú Ẹdẹ, tí a fi sọ pé Tìmì of Ẹdẹ tàbí Tìmì Ẹdẹ títí di òní olónìí. Orí ọ̀rọ̀ fún ọjọ́ mìíràn nìyẹn, kàfíyàn ṣe àyàbá ni. Àwọn wọ̀nyí ni àwọn tí a ní láti mọ̀ nípa ogun jíjà ní ilẹ̀ Yorùbá fún tòní. Nínú fídíò tó ń bọ̀, a ó gbìyànjú láti tún wá ìdáhùn sí àwọn ìbéèrè mìíràn tó ṣeé ṣe tó lè mọ jáwójásẹ̀ nínú wa. Ohun tí ó dájú ni wípé ogun kì í ṣe ohun tí ó dára, kì í ṣe ohun tí ènìyàn ń gbàdúrà kí ó ṣojú òun. Àti Yorùbá bọ̀ wọ́n ní ọ̀pẹ ìjàyè ló lè ròyìn ogun Ògúnmọ́lá. Lẹ́yìn tí ogun bá ti ṣẹlẹ̀ ní àyíká tàbí agbègbè kan, kí ló lè jẹ́ àtúbọ̀tán rẹ̀? Ìjẹ̀lúrun a máa ṣẹlẹ̀, kì í sí àlàáfíà ní àyíká tàbí agbègbè tí ogun bá ti wáyé. Bákan náà, kì í sí ìfinútán, kì í sí ìfẹ́ ní irú agbègbè bẹ́ẹ̀. Àjàkálẹ̀ àrùn bákan náà a máa pọ̀ nírú àyíká tàbí agbègbè tí ogun bá ti ṣẹlẹ̀. Ìpẹ̀mírun tàbí ìkórìíra ara ẹni, àìfinútán, ó jẹ́ ọ̀kan lára àtúbọ̀tán ogun jíjà. Kí wá ni ohun tí a lè ṣe nígbà tí a ò bá fẹ́ kí ogun kí ó jà ní àyíká àti agbègbè wa? Ẹnì kọ̀ọ̀kan wa náà ni a níṣẹ́ láti ṣe láti lè dènà ogun ní àyíká wa. Yorùbá ní kẹ́rú mọ rẹ̀ lẹ́rú kí wọ̀fà kó mọ́ ṣàṣejù, tàbí wọ́n sọ pé kẹ́rú mọ rẹ̀ lẹ́rú kí wọ̀fà kó mọ ara ẹ̀ ní wọ̀fà. Nígbà tí ìjòyè bá fẹ́ ṣe bí ọba, onírú ohun báyìí ni ó lè da ìlú rú. A ní láti gba àlàáfíà láàyè, ká máa yanjú aáwọ̀ tàbí ọ̀rọ̀ ní ìtùbínùbí. Yorùbá bọ̀ wọ́n ní ìfinúkonú ó sàn ju ìforígbárí lọ. Ìfinúkonú ó sàn ju ìforígbárí lọ. A gbọ́dọ̀ rí i pé à ń yanjú ọ̀rọ̀ pẹ̀lú àlàáfíà, ká máa wá àlàáfíà ní àárín ara wa. Mo sọ wípé a gbọ́dọ̀ gba ìṣọ̀kan láàyè. Tí a bá ti nífẹ̀ẹ́ ara wa, ìṣọ̀kan wà. Tí ìṣọ̀kan báyìí ti wà, a rí i pé kò ní sí ogun. A gbọ́dọ̀ máa wá ìlọsíwájú ara wa. Ogun ò ní ja ẹnì kọ̀ọ̀kan wa. A ní láti takété sí ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́sìnmẹ̀sìn. Kí oníkálùkù kó mọ ṣe ẹ̀sìn tàbí ẹ̀sìn tí ó bá gbà tàbí tí ó rò pé òun ni ó dára jù, kí oníkálùkù kí ó mọ̀ ṣe. Bákan náà, ká má fààyè gba ẹlẹ́yàmẹ̀yà. Ìwọ ni Pọ́ọ̀lù, èmi ni Tàpólò. Kí èyí kí ó má ṣe sí ní àárín wa. Kí Haúsá kí ó bá Ìgbò ṣe, kí Ìgbò kí ó bá Yorùbá ṣe. Èyí ni yóò mú kí ẹnì kọ̀ọ̀kan wa ká lè gbé ní àlàáfíà. A ó máa tẹ̀síwájú nípa àṣà Yorùbá mìíràn nínú fídíò tó ń bọ̀. A ti sọ nípa àṣà ogun jíjà. A ó lọ wo àṣà ìgbéyàwó. Kí ni àwọn tí a ní láti kíyèsí? Ẹ yẹ sá subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà. A ó gbádùn nípa gbogbo òwe Yorùbá tàbí àlàyé nípa àṣà Yorùbá dáadáa. Ìjẹ́ títí ìgbà náà ńkọ́, àgbàrá kì í fò kòtò, ire ò ní fò ẹnì kọ̀ọ̀kan wa. Títí ìgbà náà, ire o.